Lizzy Anojorin padà sí ilé-ẹjọ́ báyìí o pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹ gbọ́ bó ṣe ń lọ. Bàbá ẹ lọ ṣe ìtọ́jú Portable, ìrísí rẹ̀ àti ìṣesí rẹ̀ ti yàtọ̀ gidi gan-an. Ó yá ẹ gbọ́ ọ̀rọ̀ náà bó ṣe ń lọ lẹ́nu Yorùbá Kòwé. Nǹkan tí gbogbo ènìyàn lérò ni wípé ìjà ọlọ́jọ́ tó ti pẹ́ tó wà láàrin Lizzy Anojorin àti Ìyábọ̀ Òjó ti parí ni o. Àyàfi ìgbà tí a tún rí Lizzy Anojorin ní ilé-ẹjọ́ tó wà ní Ìkòyí ní ìlú Èkó o. Pẹ̀lú bí adájọ́ ti ilé-ẹjọ́ gíga tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ṣe pé àwọn méjèèjì jókòó lọ́dún tó kọjá lọ láti parí ìjà tó wà láàrin wọn, rọ̀ wọ́n pé kí wọ́n lè parí ìjà ọlọ́jọ́ tó ti pẹ́ tó wà láàrin àwọn méjèèjì. Báyìí ni onídàájọ́ Ọlábísí Akínládé pé Ìyábọ̀ Òjó àti Lizzy Anojorin jókòó gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ pé kó jẹ́ kí ìjà náà parí. Kódà ọ̀gbẹ́ni Lateef ọkọ Lizzy Anojorin dì mọ́ Ìyábọ̀ Òjó ní ọjọ́ náà, wọ́n sì rẹ́rìn-ín síra wọn, tí inú fáǹsì àwọn òṣèré méjèèjì yìí sì dùn gidi gan-an pé a dúpẹ́ o, ìjà sì ti parí, kò sógun mọ́, kò sọ̀tẹ̀ mọ́. Ṣùgbọ́n kàyéfì ńlá ni ọ̀rọ̀ náà tún jẹ́ o. Níṣe ni Ìyábọ̀ Òjó tún pe Lizzy Anojorin lẹ́jọ́ o. Ìdájọ́ náà sì tún ti bẹ̀rẹ̀ ní pẹrẹru tó ń gbóná fẹlifẹli, àfi bí ata àti ojú tí wọ́n gbọ́dọ̀ ríra wọn ni ọ̀rọ̀ náà tún jẹ́ báyìí o. Kódà ẹjọ́ náà ń lọ lọ́wọ́ ní ilé-ẹjọ́ gíga tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó o. Eléyìí wáyé ní ọjọ́ Ajé Monday, ọjọ́ 16 oṣù kẹta ọdún tá wà nínú ẹ̀ yìí, tí adájọ́ náà sì sún ẹjọ́ náà sí ọjọ́ 8 oṣù kẹrin ọdún yìí nítorí àwọn agbẹjọ́rò Lizzy Anojorin sọ pé ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ náà kò ní àṣẹ láti gbọ́ èrò ẹjọ́ yìí nítorí wípé àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn àkíyèsí kan lórí ẹjọ́ yìí. Fún ìdí eléyìí ìgbẹ́jọ́ ò sì lè wáyé ní ọjọ́ náà. Agbẹjọ́rò fún Lizzy Anojorin Ọláníyì Adémọ́lá jẹ́ kó di mímọ̀ pé àwọn ti pe ẹjọ́ ìmíì láti dẹ́kun ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ náà nítorí kò ní àṣẹ láti ṣe ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí. Ó sì fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí ilé-ẹjọ́ yìí bá tiẹ̀ máa gbọ́ ẹjọ́ yìí, wọ́n gbọ́dọ̀ gba àṣẹ láti ilé-ẹjọ́ tí àwọn pè. Ẹ pé àwọn àlùfáà tàbí kẹ́ pé àwọn wòlíì nítorí Portable ọmọ Lálọ́mí, nítorí ìrísí rẹ̀ àti ìṣesí rẹ̀ ó ti yàtọ̀ gidi gan. Màmá No Network gba bàbá Portable ọmọ Lálọ́mí ní ìmọ̀ràn wípé kí wọ́n lọ ṣe ìtọ́jú Portable gidi gan kí ohun tí à ń rò má bàa ba ohun tí à ń rò jẹ́ o. Òṣèrébìnrin ti ilẹ̀ wa tó máa ń ṣe bí adití nínú fíìmù àgbéléwò Kudirat Àbẹ̀ní Adé Ṣórẹ̀mí tí gbogbo wa mọ̀ sí Màmá No Network ti gba bàbá ọmọkùnrin nì ti ilẹ̀ wa akọrin Habeeb Òkìkíọlá Badmus tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Portable tó tún máa ń pera rẹ̀ ní wèrè olórin ṣàṣùṣẹ̀ ní ìmọ̀ràn pé kán mójútó Portable dáradára kí wọ́n sì pe àwọn àáfàá tó mọ kéwú dáadáa
tàbí àwọn wòlíì tí ọmọ bíbélì lé ojú àmì kí wọ́n ṣe àdúrà fún Portable kó má bàa ṣìṣe wípé ohun tí ó dára ó ń fẹ́ àdúrà, ohun tó dẹ̀ kù díẹ̀ káàtó náà ó sì ń fẹ́ àdúrà pẹ̀lú. Àmàánú network tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pe òun wípé ìgbà tó ṣe òun àti àwọn ìjọba òun jáde òun bá bẹ̀bẹ̀ ìgbà tí King Saheed Òṣùpá náà òun jáde kóun bá bẹ̀bẹ̀ King Saheed Òṣùpá mo bẹ̀ yín o ẹ má bínú sí Portable ọmọ yín ló jẹ́. Ó tẹ̀síwájú ó ní nǹkan tí Portable máa jẹ ló ń wá o. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.